إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 àdúrà tí a máa ṣe ní sókí tí gbogbo wa máa bá wa máa pẹ̀ gbogbo àwọn ọkùnrin tí a wà lẹ́yìn ẹ̀rọ láti sún wájú lẹ̀ ẹ̀dá tó sún wájú bàbá wa aláàjì wa Gàdíù tí wọ́n sọ láìsí kọ́lọ̀gbà foríjì wọn kọ́lọ̀gbà foríjì wọn kọ́lọ̀kúbà tẹ́ wọn sí ipò tó dáa kọ́lọ̀kúbà gẹ̀ wọ́n gbogbo àṣìṣe wọn tí wọ́n ṣe nígbà ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀lẹ́ ayé wọn ọlọ́pàá sábà forí jù wọn kọ́lọ́pàá yáfi fún wọn kọ́lọ́pàá tẹ́ wọn sí ẹ̀pẹ̀ dáadáa kọ́ wà lára wọn tí ó bọ̀ ọgbà Ànábì Muhammad wọlé ọlá ọlá Al-Qur'an Karim ọlá la ilaha illallah kí wọ́n tó jọ náà ká ṣe kúlúwọ̀ wáò ẹ̀jẹ̀ á ṣe kúlúwọ̀ láò mọ́kànlá fún bàbá wa tí wọ́n ṣaláìsí ìyẹn ní ìlú Ṣakí kọ́lọ́ǹgbà foríjì wọn onílù Tógò àmọ́ Ṣakí ni wọ́n yìí ṣe Tógò Ṣakí ni wọ́n kọ́lọ́ǹgbà foríjì wọn gbogbo tí wọ́n bá wà náà tán tẹ́ wọn sí ọlọ́run o àwọn mọ̀lẹ́kà alábọ̀ríkà ní kó mọ́ lọ́ba wọn. Bismillahir Rahmanir Rahim Qul huwallahu Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim Qul huwallahu Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim Qul huwallahu Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim Qul huwallahu Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim Qul huwallahu Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim Qul huwallahu Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim Qul huwallahu Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim Qul huwallahu Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim Inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alf shahr tanazzalul malaikatu wa ruhu fiha bi'izni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr. Àmín. Ọlọ́run sọ̀rọ̀ àforíjì wọn. Àwọn tí wọ́n fi kalẹ̀ náà ó bẹ̀rẹ̀ láti rí bàbá wa orúkọ wọn. Ó bẹ̀rẹ̀ láti rí bàbá wa Abdul Latif èyí tí oríkì wọn jẹ́ Òkìdìbò ọlọ́run mọ́sá ìwọlá àwọn ó bẹ̀rẹ̀ láti rí ọ̀kárí gbogbo àwọn ọmọ tó fi kalẹ̀ náà ọlọ́run bá jẹ́ káńtó lẹ́yìn wọ́n pa wọn wọ́n dààmú wọn lẹ́yìn ìgbà tí bàbá kú tán wọ́n jẹ́ rí dààmú ọlọ́run wọ́n jẹ́ rí dààmú ọlọ́run
ọmọ aráyé gbé wọn ní àgbà tí ọmọ wọn ti kú nìkan ti bàjẹ́ fún ọ ọlọ́run jẹ́ kí ti yí lórí ọlọ́run sàfihàn ilé mi lógún ọlọ́láhìlẹ́lá gbogbo ọmọ tó tara bàbá jáde tí ìdílé iná àtàwọn ọmọ tó tara iná jáde ọlọ́run sàtàrà lọ́kọ̀ ọlọ́run jẹ́ kí lórí ọlọ́run ọlọ́láhìlẹ́lá ẹ̀sìn Islam tẹ̀wà ọlọ́mọgbà yìí wọ́n lọ́mọ lè gbé nínú Islam ọlọ́run jẹ́ kí lórí Islam náà gbé ọlọ́run tó pa bàbá sínú Islam ọlọ́run sàtàrà sínú Islam ọlọ́láhìlẹ́lá 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 بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما اللهم انت السلام ومنك السلام واليك نرجو السلام دارك دار السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام اللهم لا تجعل aláàjì wa Latif ọlọ́run iṣẹ́ ìṣe wọn lọ́wọ́ yóò dàbí láíláí iṣẹ́ ìṣe wọn lọ́wọ́ yóò dàbí láíláí àwọn máa ń gbìyànjú sínú àṣàlátù ọlọ́run wọ́n sábà ń gbìyànjú sínú ọ̀rọ̀ wọn lọ gbogbo ìjà sí tẹ́wọ́n dá sínú ọlọ́run sábà ń dá sọ̀rọ̀ wọn náà lọ ọlọ́láhìlẹ́lá 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 ọlọ́run sábà gbà wọn lágbà lọ gbà wọn lágbà lọ ọlọ́láhìlẹ́lá fọ́pọ̀ àwọn fún ẹ̀sìn ọlọ́kùn fáyà kún rẹ̀ lọ ọlọ́kùn fáyà kún rẹ̀ lọ ọlọ́bísílẹ̀ rahman innama amru sa'ala shay'an an yaqula lahu kun fayakun إنما أمره سار شيئا أن يقول له كن فيكون إنما أمره سار شيئا أن يقول له كن فيكون اللهم صل على سيدنا محمد الفاتح مولد والعاصم وصلاة ناصر بياك والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين. على الشكر كجانا wọ́n ń sin ètò wọn lọ́wọ́ báyìí ọlọ́run sọ̀rọ̀ àforíjì wọn lọ́wọ́ ọlọ́run sọ̀rọ̀ àforíjì wọn lọ́wọ́ ọlọ́run sọ̀rọ̀ àforíjì wọn lọ́wọ́ gbogbo ọmọ tó tara alájọ ṣùgbọ́n jáde ọlọ́run bá kẹ́ wọn jẹ́ ká pẹ́ láyé fún ọ náà wọ́n fún wọn láàyè láyé ọlọ́run Al-Qur'ani Karim ọ̀làláhìlẹ̀ náà ó bẹ̀rẹ̀ láti rí bàbá kà náà ṣùgbọ́n onílò náà jẹ́ káàdì gbogbo ṣùgbọ́n pátápátá ọlọ́mọṣẹ́ wa sábà gbogbo wọn náà ọlọ́láhìlẹ̀ náà ọlọ́run àtẹ́yìnà bismillahir rahmanir rahim náà àtẹ́yìnà kàlùbọ̀sọ́lá fọṣọ́lẹ̀ lọ́dúnkọ́ náà ṣáà lẹ́kọ́lọ́dún gbogbo ẹ̀jẹ̀ mọ́ ọ̀tẹ̀ ẹ̀yọ́ láti ọ̀nà jíjìn náà àdúgbò fún yín ọlọ́mọṣẹ́ ìgbàgbọ́ àyè o ọlọ́mọṣẹ́ wa àdúgbò fún yín ọlọ́mọṣẹ́ àdúgbò fún yín Al-Qur'ani Karim ọlọ́láhìlẹ̀ اللهم صل على سيدنا محمد الفاتح مولد والعاصم والصدقة ناصر العاقب الأكبر إلى صراط المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين ورحمة الله وبركاته. صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. 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 اللهم يا ربي صل على محمد وسعيد سادات النبي محمد. اللهم يا ربي صل على محمد وسعيد سادات النبي محمد. ìròyìn Muhammad mi ó pọ̀jù tẹ́nìkan lè sọ ìròyìn Muhammad mi ó kọjá tẹ́nìkan lè wí ẹ̀tẹ́ kọ́sọ̀ ní ibẹ̀ o fẹ́ẹ̀lì ọmọ Muhammad ẹgbẹ̀rin Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sadati nabi Muhammad. Nígbà Olúwa náà bí mi tàbí náà bá ti rẹ̀ kọjá. Nígbà Olúwa náà bí mi tàbí náà bá ti rẹ̀ kọjá. Olówó máa kà ó, wọ́n ń ṣàpọ́nlé Àmínà. Ọlọ́lá máa kà ó, wọ́n ń ṣàpọ́nlé Àmínà. Tálákà máa kà ó, wọ́n ń ṣàpọ́nlé Àmínà. Ó sì ń jẹ́ mùjísà o, fáàlì ọmọ Muhammad. Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sada.
káfíìrì ìsìnkú ó sì ń jẹ́ mùjísà o fáàlì ọmọ Muhammad wa Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sadati nabi Muhammad. Àbí ọba síta náà bí ni ẹni tó pàṣílámù wá. Bí ọba síta náà bí ni ẹni tó pàṣílámù wá. Bí ọba síta náà bí ni abáfárí kan àdá kan sí. Bí ọba síta náà bí ni àwọn ọlọ́ọ̀yà làbá máa ṣe. Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sadati nabi Muhammad. Àbí ọba síta náà bí ni ẹni tó ní súnà tá ń tẹ̀lé. Bí ọba síta náà bí ni hallelujah làbá máa sọ. Allahumma ya Rabbi salli ala Muhammadi wa sayyidi sadati nabi Muhammad. Àsàlátù tí mo rè lọ́ba oore tí mo ní. Àsàlátù tí mo rè o lọ́ba oore tí mo ní o. Ọba oore tí mo ní o àsàlátù ni. Ọba oore tí mo ní o àsàlátù ni. Àsàlátù tí mo rè lọ́ba oore. Àní tí mo bá àsàlátù èèwọ̀ lẹ́jọ́ yìí. Tí mo bá ṣe àsàlátù o èèwọ̀ lẹ́jọ́ yìí o. Èèwọ̀ lẹ́jọ́ yìí o àárẹ̀mọ́. Èèwọ̀ lẹ́jọ́ yìí o sọlé mákindé o. Tí mo bá àsàlátù èèwọ̀ lẹ́jọ́. Alùpùpù ti rẹ́ ju àrùn sọ̀tẹ̀ kiri. Ní gbogbo ti ráyè àrùn sọ̀rọ̀ ẹni. Èmi tí mo ń ṣàṣàlátù lọ́wọ́. Ṣé mi tí mo kí ibẹ̀ Rọ̀súlù láyé o? Ní gbogbo ti ráyè àrùn sọ̀rọ̀ ẹni. Ní gbogbo ti ráyè àrùn sọ̀rọ̀ ẹni. Ní gbogbo ti ráyè àrùn sọ̀rọ̀ ẹni. Èmi tí mo ń ṣe àṣàlátù lọ́wọ́. Èmi tí mo ń ṣe ànábì lọ́wọ́ o. Ìgbòho ti ráyè àrùn sọ̀rọ̀. Ó yá oore mi sọnù lára wa. Àwa náà ò ní sọnù lára oore. Oore ò ní sọnù lára wa. Àwa náà ò ní sọnù lára oore. Àwa tá a gbọ́ pé ànábì ta dìde wá. Oore ò ní sọnù. Ẹ̀yọ́kùnrin kọ́ oore ò ní sọnù lára wa. Àwa náà ò ní sọnù lára oore. Àwa tá a gbọ́ pé ànábì ta dìde wá. Oore ò ní sọnù lára wa. Òkúrò ẹjẹ́ àṣẹ làhìlà. Ẹ má sọ pé làhìlà ìlà. Bóyá ẹjẹ́ àṣẹ làhìlà. Bóyá ẹjẹ́ àṣẹ làhìlà. Ẹjẹ́ àṣẹ làhìlà. Ẹgbẹ́ ohùn sókè o. Ẹjẹ́ àṣẹ làhìlà. Ewúrẹ́ lè mí. Ajọ́ ṣe làhìlà. Àgùntàn lè mí. Ajọ́ ṣe làhìlà. Orí mi làhìlà. Ọ̀nà mi làhìlà. Ẹnu bàbá làhìlà. Ẹjẹ́ àṣẹ làhìlà. Ẹgbẹ́ ohùn sókè o.
o ṣèwú Ahmed ṣèwú Ahmed o bàbá àgbà olódodo ṣèwú Ahmed bàbá àgbà olódodo. Ìyá mi tànàbí ní bàbá mi tànàbí ní èmi fúnra ara mi ìjọ ànábì mo wà ní tèmi ànábì Muhammadu òní lọ́wọ́ yìí wàláì ànábì Muhammadu òní lọ́wọ́ yìí ẹni tí ò bá bá Rasul mọ́jà gbọ́dọ̀ oníṣẹ́ ńlá àmàlùmọ́ sọ́lí sọ́lá Muhammadi wàhálà Rasul karim. Gbogbo ayé ló wà lókùnkùn, òde ló dì mọ́lẹ̀ o, òde ló dì mọ́lẹ̀ o. Gbogbo ayé ló wà lókùnkùn, òde ló dì. Al-Mustafa Muhammadu Al-Mustafa Muhammadu Taha Wayas. Ẹ pariwo pẹ̀lú Muhammadu Al-Mustafa Muhammadu Al-Mustafa Muhammadu Taha Wayas. Muhammadu ẹni tọ́lọ́run dálọ́lá Muhammadu ẹni tọ́lọ́run ránníṣẹ́ Muhammadu ẹni tọ́lọ́run gbadé fún Muhammadu Taha Wayas. Amúnìyí máa ti dà kálẹ̀ àwa amúnìyí máa ti dà Muhammad ni ó ṣì pẹ́ mọ̀ mí ní iná nílé àwọn kàfìrí o kálẹ̀ àwa amúnìyí máa ti dà ó máa ti dà. Muhammad ni ó ṣì pẹ́ mọ̀ mí ní iná nílé àwọn kàfìrí o ayé àwa amúnìyí máa ti dà. صلى الله عليه وسلم على سيدنا محمد Òní à ń ṣe ọjọ́ ìrẹ́pọ̀ Muhammad صلى الله عليه lẹ́yìn وسلم ọkọ̀ ànábì صلى الله عليه وسلم. ìjọ wa náà ní ìjọ Rahma ti Paris tí a ní àdúgbò wa ní Paris náà ní Épinay-sur-Seine. À ń ṣe mọ̀ọ́rùn bí ní ọjọ́ òní ẹni tó sì jẹ́ iná ìwà nínú ìjọ náà ní apá àwọn akẹ́lẹ́ wa ṣéwù wa akẹ́kọ̀ọ́ lápọ̀ wọn ṣéwù Ahmad gbọ́dọ̀ tó jẹ́ pẹ́ fún wa tó jẹ́ pẹ́ fún wa nínú ìjọ náà èyí fún wa láti àpọ̀ máa ní tó fún wa láyé ilé lára ìgbàgbé àpọ̀ wa náà ní àpá àṣírà àti àpá mi mọ̀ọ́sọ̀ ní ọlọ́pọ̀ gbogbo wa nù. President wa ti As-Salatu Rahma ti Paris bíbá ẹ̀ àsàlátù kan tí ó wà ní gbogbo Paris tí gbogbo èèyàn mọ̀ náà ní As-Salatu Rahma kò síbi tí yóò ti kárí káàkiri lágbàáyé àwọn náà ni president wa àbẹ̀ gbogbo àwọn jọ̀mọ́
àwọn tọ́nà bá ní kí wọ́n rí èyí tí ẹ̀ ń wò láti gbọ́ táwọn yìí tálíkà ni wa à ń gbìyànjú láti gbé Islam ga ní ilẹ̀ parí ni ọlọ́run tí gbà fún wa tó gbogbo ẹ tó bá rí òkèrè $10 ní $20 ní dákun ẹ ti sọwọ́ sí wa láti fi ran Islam lárugẹ ni à ń gbìyànjú láti kọ́ mọ́sálásí ní bíbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé Europe àti ní mọ́sálásí ó kù rọrùn a fẹ́ ní mọ́sálásí tiwa a dẹ̀ fẹ́ ní ilé ìwé tó já sí pé ilé kéwù tó yẹ kó gbogbo ọmọ ìlú yóò mọ kéwù bẹ̀ a fẹ́ kí ọmọ wa náà kó ayáyàkúdà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí tó wà nínú ilẹ̀ ti di ẹlẹ́sìn míì so ẹ dákun à ń bẹ gbogbo èyí tó ọlọ́ba ní kó wọn rí eléyìí lásìkò pàtẹ́ǹkù yìí gbogbo tọ́lọ́ba bùn yìí wọ́n sọ fún wa nọ́mbà wa ó máa lọ nísàlẹ̀ kíní àti àkáǹtì nọ́mbà wa ó máa lọ nísàlẹ̀ gbogbo tọ́lọ́ba ní kí ó ràn lọ́wọ́ ó dàbí kó jọ fún àṣà ìrìnà lọ nínú ẹ̀ náà gẹ́gẹ́ bí alùpàá sọ pé yáyọ lẹ́sìn náà àmọ́nà alẹ́ àdúgbò padà ti jà láti ìjẹ́kù tọ́ka ọ̀rùn kan tí gbogbo yóò ṣe tẹ́bi jèrè ní ayé àti láti kíámọ̀ tí nínú bí láì wọ́n ti tọ́ra ìdílé ọ̀rọ̀ síbi ní láì bí àmọ́ àníkùn àpòsíkùn sáálíkùn àìrìnlọ́kùn ìkùtùn òun náà ni pé ká ti dáadáa sínú Islam ká náwó wa sínú Islam ká gbìyànjú sínú Islam ìyẹn ló lóore jù ọlọ́run àmọ́sá gbàdúrà gbogbo wa ọlọ́mọsá gbàdúrà gbogbo wa ọlọ́mọsá gbàdúrà gbogbo wa gbogbo ẹni tẹ́ ń wo fídíò yìí náà àtẹ̀yìn tẹ́ ń wo YouTube káàkiri àgbáláyé ọlọ́mọsá gbàdúrà yìí gbogbo káàkiri ọlọ́mọsá jò bí ya gbogbo tó ń pa yín lẹ́kùn ọlọ́mọsá jẹ́ kó bí ìrọ̀rùn lọ́pọ̀ tó lè dáadáa yẹ ẹ̀dá fún ìjọ gbogbo tí iye tọ́lọ́ bá yọ̀ǹda fún yín akọrọ lọ́wọ́ gbogbo yẹn mọ́sá fún wa wà ní Paris àsàlátù rámọ̀ tí Paris ní gbogbo èèyàn ló mú àsàlátù yìí à ń gbìyànjú pọ̀ àmọ́ agbára wo ká gbogbo tí à ń ṣe owó náà lè gbìyànjú wa ọlọ́mọṣẹ́ ràn yín lọ́wọ́ president wa dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n gbìyànjú púpọ̀ fún wa wọ́n ṣe gidigidi méje láti lè jẹ́ kí àsàlátù yìí gbòòrò adúpẹ́ fún wọn bẹ́ẹ̀ náà adúpẹ́ fún àwọn tó ti wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kó tó kàn wọn náà àyàfà wa Mọ̀nsúrù ó jẹ́ ní gbìyànjú púpọ̀ nínú Islam náà ó ń gbìyànjú wọn ọba tó náà fún àyàfà wa aṣáà ọlọ́mọṣẹ́ ìgbàdúrà gbogbo ọlọ́mọṣẹ́ ìgbàdúrà gbogbo gbogbo jẹ̀mọ́ àwọn tó ń gbìyànjú sínú àsàlátù rámọ̀ náà ọlọ́mọṣẹ́ ìgbàdúrà gbogbo wọn lọ́kùnrin àti lóbìnrin náà ọlọ́mọṣẹ́ ìgbàdúrà gbogbo wọn على فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àfáwà Ashraf nínú àfáwà náà ni àfáwà Ashraf àwọn gbé nínú àsàlátù rámọ̀ lọ́sàdé àdúrà aláhìlẹ̀ ńlá láìpẹ́ yà ń gbé láti ní ilé kí o ti àsàlátù rámọ̀ ṣe ọlọ́mọsá ìrànwá lọ́wọ́ gbogbo ẹni tí ọlọ́run bá ní kẹ́mọ́ òun wá báyìí ẹnu wa náà yìí lọ́wọ́ àkáǹtì nọ́mbà wa ni yóò mọ̀ bá lẹ́ ń wò nísàlẹ̀ kíní yẹn orúkọ àsàlátù wa ní ṣe ẹ̀dá kùn jọ gbogbo tọ́nà bá fún yín kò kéré púpọ̀ $10 ní $20 ní £10 ní ọlọ́mọsá lọ́wọ́ yàrá ilẹ̀ ńlá اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والكافرين واذل اعداء الاسلام في مشارق الارض ومغاربها وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه وسلم تسليما سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين ورحمه الله وبركاته السلام عليكم Profitant de cette occasion pour annoncer à tous les musulmans de la France, à tous les musulmans de l'Europe et à tous les musulmans du monde entier que nous sommes un groupe de France. On aimerait avoir notre propre salle, on a un grand projet, je ne sais pas les affiches ici, il y a un qui est affiché derrière nous. On aimerait avoir notre propre mosquée pour que les enfants, nos enfants, qui ne errent plus dans les rues, aient une éducation correcte. Tous ceux qui ont des projets, tous ceux qui ont la possibilité de nous aider, peuvent contacter. Il y a une affiche qui va s'afficher en dessous, en bas de l'écran. Vous pouvez nous contacter, soit nous livre, soit c'est par appel, c'est de nous contacter le plus vite possible. On aimerait avoir notre propre mosquée, que Dieu vous bénisse et que Dieu vous rendra au centuple. Merci. Salam alaikum. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها
المسبار المسبار في زجاجة الزجاجة في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسس النار على النور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي من حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك تلك آياتنا فنسيتها وكذلك اليوم تحصى محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كالزرع أخرج شطره فأثاره فاستغلظ فاستوى على سوقه يوجب الزروع ليأخذ بهم الكفار وعد الله الذين آمنوا منهم مغفرة وأجرا عظيما. صدق الله مولانا العظيم. سيدي إمامي سيدي إمامي أيها الذين آمنوا سيدي إمامي سيدي إمامي سيدي إمامي سيدي bọ́lá wì í kò ṣòro wí bá a bá ti wí ìjà ní ọmọ ẹ̀jẹ̀ bá a bá ti wí àánú ní ọmọ ẹ̀jẹ̀ fún gbogbo wa promotion ló wà ní gbogbo ohun tó ń wá wọn lágbọ́lọ́wọ́ àsàràtù tá a wí àánú ní ọmọ ẹ̀jẹ̀ Sayyidi Taha Imami Sayyidi Taha Imami Sayyidi Taha Imami Sayyidi Sayyidi سيدي طه بشير سيدي طه إمامي سيدي طه إمامي سيدي طه إمامي سيدي فاتيم بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غساق الليل والقرآن الفجر إن القرآن الفجر كان مشهودا ومن الليل فاتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم.
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا àfọwọ́ tó bá kéwú nísìn tó bá rí fún gbogbo jama ní sọ́gbọ́nsọ́ bisimilahi rahman rahim inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima. Ohun tí kéwú tàbá bá wa ké àbá yóò ṣẹ̀dé láti ilẹ̀ Sáúdí ni. Ilẹ̀ Sáúdí la bí sí, kódà nínà nígbà ilẹ̀ Sáúdí dé. Kí wọ́n tà fáwọn bá wa ké, àtúmọ̀ rẹ̀ á fi ṣe gbogbo ìjọba láǹfààní. Inna Allaha wa malaikatahu. Dájúdájú wọn Ọlọ́run àti màlẹ́kà yusalluna ala nabi. Ojoojúmọ́ ló ní ṣàṣàrádù fún ànábì. Wọ́n ń gbé ànábì ga, wọ́n ń gbèbú ànábì lóòrèkóòrè nígbàkigbà. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا حتى يربوا يا أيها الذين آمنوا àwọn ẹgbẹ́ rí jẹ wọ́n pe Ọlọ́run tá a bá rí jẹ wọ́n pe Ọlọ́run ó lè fún wọn wọ́n pe Ọlọ́run wọ́n pe ní kọ̀kọ̀ wọ́n pe ní ohun gbọ́n gbàdá rẹ̀ fi ń yòbó ànábì yá أيها الذين آمنوا صلوا عليهم ẹ̀yẹ̀dú ànábì sallu alayhi wa sallimu taslima. Gbogbo tí wọ́n ní yòbó ànábì àlàáfíà ọmọ ọ̀tẹ̀ fọ́nítọ̀hún orí ẹni ọmọ rí kò ní dààmú láyé kò ní fìtínà láyé. Látara bẹ́ẹ̀ ẹ wá yí ọmọ wa sí tó dé láti ilẹ̀ Saudi. Salatu salamu rabbi ala al-Mustafa Muhammad. 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 Ìròyìn ànábì òpàdé tí a bá lè sọ. Ìròyìn ànábì òpàdé tó bá lè kéwú lè sọ. Ìròyìn Muhammad òpàdé òbí kàmá lè sọ. Ṣùgbọ́n òun ló bá sábà ní tí a fi ń dá Muhammad ṣe àlá. Salatu salamu rabbi ala al-Mustafa Muhammad. Salatu salamu rabbi ala al-Mustafa Muhammad. Ẹ̀rù tó fi wéèpè. Ọmọ ṣe ànábì lọ́ba tó yàwé. Ẹ̀wọ̀n náà tó fi wéèpè. Ọmọ ṣe Muhammad lọ́ba tó yàwé. Gbogbo ọlọ́run lè parẹ́. Àwọn ọmọ tóbi èèyàn kò wọ́n gbọ́dọ̀ fún parẹ́. Nítorí Muhammad wa salatu salamu rabbi ala al-Mustafa Muhammad. Salatu salamu rabbi ala al-Mustafa Muhammad. Ọlọ́run fún lágbàjá, ọlọ́run rẹ̀, ọlọ́run tẹ̀ lágbà, òní kú lọ́mọdé. Àfáàrà ẹni ọláàrí, ẹni ìyìnì, àwọn bàbá wa láti ìlú Nàìjíríà fi délẹ̀ Saudi fi délẹ̀ Paris. Àwọn bàbá wa agbẹ́lẹ́nu àgbàgbà wọ́n ní akrim dẹ́fà wàlá ọ̀kánà kàfíràn. Wọ́n ní pé ká ṣàpẹ́lẹ̀ àlejò. Atọ́pà sí àwọn tá à ń ṣàpẹ́lẹ̀ yìí, àǹfààní wọ́n, olùmọ̀ ni wọ́n. A fi bàbá wa lè fi máa pè yín ká máa bọ̀ wá. Ahlan wa sahlan wa marhaba bikum. Àwọn bàbá Abdulwali Al-Adabi Afáàdáadáni Ọlọ́run yàn. Marhaba bikum ahlan wa sahlan. Marhaba bikum ahlan wa sahlan. Ẹ̀mí agbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Ẹ̀mí agbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Adéyà àtànàbí tẹ̀lẹ́yìn lẹ́wọ̀n lẹ́yìn. Adúpẹ́ bàbá wa ni.
àpèyí tọ́lọ́tọ́lọ́ àpèyí tìtì bákan náà pé bàbá wa Imam Abdulkarim Májẹ̀mú ẹni ọlá ẹni yìí ẹjẹ́ agbọ́lá fẹ́ni tó yẹ ẹjẹ́ àtàkọ́ fẹ́ni tó yẹ àpèyí tòótòó àpèyí tìtì àpèyí tàlùkùárì ọdún ẹ̀yẹ lọ́mọlọ́ ẹ̀ nílò ní àbùkù. Nínú ẹ̀sìn Islam Alhaja Balkis Abdulkarim kan wá fún wa ní ṣókí nínú Kùránì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ismi Balkis. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minuna kulluhum amanu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu baina ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir. Allahu Akbar. Ẹjọ́ bá dé lọ́dé torí ká kéwú kò yíṣì kéwú lè yára tó bá wa ké Al-Qur'ani ẹ̀dẹ́gbọ̀n á bá yẹnu sí kálọ̀ lé kéwú kò dàbí kárí kéwú ké kárí kéwú ké kò dàbí kíkéwú yẹni kíkéwú yẹni kò dàbí kíkéwú pè mí kéwú pè rà àdúgbò fòlùwà kálọ̀ lé kéwú dàbí kárí kéwú ké kárí kéwú ké kò dàbí kíkéwú yẹni kíkéwú yẹni kò dàbí kíkéwú pè mí kéwú pè rà àdúgbò fòlùwà. Ṣé ìyàwó títí ìyá ṣe tó wà ní ẹ̀kọ́ tó lè lọ́ọ́ yẹ̀rọ sí? Kọ́lá lé kéwú dàbí kárí kéwú ké kárí kéwú ké kò dàbí kíkéwú yẹni kíkéwú yẹni kò dàbí kíkéwú pè mí kéwú pè rà àdúgbò fòlùwà kéwú pè rà àdúgbò fòlùwà kéwú pè rà àdúgbò fòlùwà. Kálọ̀ lé kéwú dàbí kárí kéwú ké kárí kéwú ké kò dàbí kíkéwú yẹni kíkéwú yẹni kò dàbí kíkéwú pè mí kéwú pè rà àdúgbò fòlùwà kéwú pè rà àdúgbò fòlùwà kéwú pè rà àdúgbò fòlùwà. Bákan náà Alájà wa Sanusi Sakira Shakira pé jáde sí wa ẹ̀yìn là ń retí báyìí. Ìyá wa Sanusi nàbẹ̀ ìgbìmọ̀ lìtẹ́sí sí kọ́ńtà ìlúkòsó sí màsí. Ṣọlá Abdulkarim sallallahu alaihi wa sallam. Àwọn àlejò wa láti Nàìjíríà wọn ò nílé dúró mọ́ torí wọ́n ní program tí wọ́n fẹ́ ṣe àwọn aláfi túláàsì ní wọn. Àmọ́ níwọ̀nba tí wọ́n bá sọ fún wa nínú ìsítí Ọlọ́run jẹ́ kí ó máa bá wa lára mu ó sì jẹ́ tí a lè tẹ̀lé.
abẹ̀ wọ́n pé kán dúró ṣùgbọ́n wọ́n ní àyè náà ní òsì torí ẹ̀ gbogbo ẹni jẹ́jẹ́jẹ́ mọ́ tí ẹ wà níbẹ̀ yẹn ní ìmọ̀ tí mo fẹ́ sọ mo kàn ń fún ọlọ́run bá bẹ̀ yìí ni tá bá jókòó àjọ bẹ̀rẹ̀ ètò yìí dáadáa àmọ́ eléyìí fẹ́ ṣe títí ẹ̀ lọ́tọ̀ eléyìí náà fẹ́ ṣe títí ẹ̀ lọ́tọ̀ kò jẹ́ ká mọ̀ tí a fẹ́ sọ ṣùgbọ́n tó náà bá ní kí ó máa bá wa ká lọ bísímìlà àwọn ṣẹ́fù wa ọ̀rẹ́ mi tòótọ́ àfáà wa arọ́ Ọ̀yọ́ wọ́n ní arọ́ Ọ̀yọ́ ọmọọba ìsẹ́yìn ọmọọba tàbí ṣéwà Abdulwali Muhammadu Wali Abdulwali gbogbo ẹ̀ náà ló gbọ́ ọbẹ̀ kò sí nígbà tó ti jáde tẹ́bá pé wọ́n ní Abdulwali wọ́n wọlé pẹ̀lú sọ pé Muhammadu Wali ni wọ́n fi jà lọ́bì náà ni àfáà wa kan ṣoṣo tí gbogbo onímọ̀ ní ojú ni gbogbo èèyàn ló mọ̀ kò sí kó dàbí tí mo lọ ní ìdájí lónìí bí ta ti ń sọ̀rọ̀ pa ìsìláàmù àwa sọ̀rọ̀ kan ọ̀rọ̀ wọn pé àfáwálé ní àfáà tó ti jẹ́ dé nígbà yìí ń béèrè lọ́wọ́ ìpé tó kí nílò tó fi jẹ káàkiri ọlọ́nkójọ kó bá mi lọ́rẹ̀ ní wọn ọlọ́jẹ́ tó kù lẹ́nu àjọ ń gbìyànjú lónìí àríra wa pé à ń gbìyànjú bí ìsìláàmù ṣe ga nínú ilẹ̀ Paris ni ó wá lè dúró la kó lè jà kẹ́lòmí ìgbé àmọ́ lónìí àjọ ríra wa kótó nínú àwọn tó gbìyànjú ní òní àwọn méjèèjì náà ní lọ́túnlọ́sì lájọ́ gbórúkọ ara wa wọ́n bá náà bá dókòó kan wọ́n ní àfọ́ ọmọ abẹ́lé onímọ̀ ògbótò ẹni tó ti débi débi náà sì máa ń sọ náà nù bàbá wọn sáà gbàdúrà àbùkù wa àfọwọ́bá wa sọ ọ̀rọ̀ díẹ̀ ní ìdòwé wọn ti kápá láti sọ wọn á bá sọ̀rọ̀ díẹ̀ pàápàá jùlọ lórí tí afáàtò àbá ẹ bá kọ̀ọ̀tún ṣéwì yìí kó má di àfáà mọ́ wa lọ́wọ́ torí ọlọ́run yóò bá dá àfáà kó kọ́kọ́ lọ bá àwọn jọmọ́ ẹ̀ náà so ṣé wa lè wọ́n bá wa sọ̀rọ̀ tí wọ́n ti kú lọ́dọ̀ wọn yóò bọ́ sọ́dọ̀ bàbá wa tí ó wà ní àárín pẹ̀lú ṣé wa kan wà ní ọwọ́ kan gbọ́dọ̀ sórí lọ́dọ̀ àwọn ní òfin wa ní ìwọ̀nba tí wọ́n bá lè sọ̀rọ̀ ẹ̀dá pé wọ́n gbàgbé pé gbogbo wa wá kẹ́kọ̀ọ́ ní ìgbà ẹni kì í ṣe pé bóyá wá fi ara wa hàn torí èmi rò pé gbogbo ìjókòó wa lónìí olórí wa fi ara ẹ̀rọ ni ẹ má wo ìjókòó pé wá fi ara wa hàn ẹ̀kọ́ tí ẹ fẹ́ kọ́ lónìí ní kẹwò ẹ dákun ẹ̀kọ́ tí ẹ fẹ́ kọ́ kúrò nígbà ẹni ní kẹwò ẹ má wo ti pétò ní tí mo wọ̀ rè dírẹ́sì mi rè òdòdó àwọn sódò dáre èèyàn bá kú gbogbo ẹ̀jú rẹ̀ lọ àbẹ́bí òní gbogbo ẹ̀sìn tó kọjá nílà àbẹ́bí owó ẹ dákun ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nínú tí wọ́n fẹ́ bá wa sọ tàbá rí olóògùn lọ́dọ̀ wọn pé wọ́n jẹ́ tí ó mọ̀ bá wa relé àti táwọn orílẹ̀ ní ọjọ́ títí lọ láíláí bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة الله على رسول الله وبعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته. sọ́nà mi tó bá lọ kò sí àyẹ̀wò àbí lọ́dọ̀ àwọn àgbàlagbà tó ń bẹ́ ń kalẹ̀ mo kí gbogbo àwọn àfà ọbẹ̀ látọ̀rí àwọn àfà àti ọlọ́run kó ẹgbẹ́ ìdè lọ ajá àmẹ́ mo kí púpọ̀ ọlọ́dún ìlú ìyọ̀gùn àjọṣọrọ̀ nígbàjẹ́ bákan náà mo kí àfà asọ́rọ̀gùn ọlọ́run tó kẹ́ra kàrà sí i látara bẹ́ẹ̀ mo kí gbogbo jàmáà lọ́kùnrin lóbìnrin ti àsàlátù rahma ìkí ọlọ́run ọlọ́dà pọ́sà jẹ́nu ọdún kọ̀ọ̀kan ajé ọlọ́run kí owó tó kí á bá àdàbí wọlé ọ̀la lẹ́ẹ̀kan sí mo kí ó lù mí pé gbogbo ẹ̀rọ ẹgbẹ́ sọ́lọ́ yìí ṣùgbọ́n ká dúpẹ́ fọ́lọ́ àwọn afáwa àwọn aṣíwájú wa ẹni ọ̀rọ̀ ẹni àpẹẹlẹ àńtọ́bádá àwọn wọ́n ti mọ̀ ọ́ lórí ìjókòó á ti pé ojú ìmọ̀ ti rí àwọn ní olùdásílẹ̀ àṣàlù jẹ́dà ní ìlú Lagos Island lóko àwọn náà ní aṣèwà ẹni ọ̀rọ̀ ẹni àpọ́nlé ṣéun alamudir alamukantam alamutamtam alijẹlẹ ẹni àpọ́nlé ni wọn wọlá àlè inú wọn sì dùn púpọ̀ láti lè yẹ kó kájọ wá kó aláfàṣẹ ọjọ́ bí àdàdo àmàhàmà tẹ́ bá ń gbọ́
àti abùlìjẹ́nà ní Lagos náà àwọn àlùfáà náà ní àfáwà aláwìyé ọ̀pọ̀lọpọ̀ àtúmọ̀ gbọ́ kẹsẹ̀ tí wọn àtúbàjọ́ mi kó wọn á dáhùn dáadáa ọlọ́run jẹ́ alápàdà sí ibò ní wọn tẹ́ wá sí ibò Paris ọlọ́run jẹ́ parí dáadáa ọ̀rọ̀ yóò sì ní dàrú ọ̀rọ̀ wọlé àhàwùdà wọlé àkùrọ̀wọlé ẹ̀yà bákan náà àwọn ìmọ̀mọ́ àtẹnudẹ́gbẹ̀ wọn 5 and 6 ni wọ́n ti wọ́n látòkò yìí wọ́n lè lọ sí Jámánì ní ọ̀la àbáká níbi náà ló gbé wọn lóbi pẹ̀lú àwọn àbáká àwọn afáwa ọlọ́run jẹ́ alápàdà sí ibò àwọn afáwa rẹ̀ ni àṣẹ́yí àgbẹ̀kẹ̀rì májèmú èèyàn lẹ́wọ̀n àwọn méjèèjì ẹ̀rí kalẹ̀ ṣùgbọ́n alípọ́gàmù mi lónìí ṣùgbọ́n táwọn wá ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ mi ó tù sí èmi àti ọ̀rẹ́ mi sì ní ẹni tá a jẹ́kọ̀ọ́ fúnra wa yóò máa yọ ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́nu ọlọ́run ní tẹ́kẹ́ yìí kọ̀ọ̀kan ọlọ́run jẹ́ alápàdà sí mo kí ọkùnrin mo kí obìnrin láì jọ nìkan sí ìkíni ọlọ́run ọlọ́run tó sàjẹ́ gbẹ́lẹ́ gbọ̀ngàn àbí ní ìṣẹ́jú méjì àbí ìṣẹ́jú mẹ́ta akẹ́kẹ́ ayẹ kọ̀ọ̀rọ̀ nǹkan àwọn afáàlì máa gbé gbogbo nǹkan wọ́n bá wa sọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنني أدعي ربي إلى صراطك المستقيم سورة الأنعام إقرأ سورة الأنعام قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. ونسكي ومحياي ومماتي رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. ọjọ́ orí bẹ̀rẹ̀ lábẹ́ àmúgbọ́ afárẹ̀ àti lérí bá pàdé wí. wọ́n ní iná sọ̀rọ̀ sí ìwà lọ́síkì wọ́n máa yá yá wa màmá ti lè nà. ربنا يعلم إنني أدعي ربي إلى صراطك المستقيم دينا قياما ملة إبراهيم حنيفا وما كان من المشركين كل صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. ونسكي ومحياي ومماتي لله رب العالمين. أجل مفعول بمجلس الحمد لله. مجلس الحمد لله. gbogbo ẹgbẹ́ bá torí ẹ̀dọ́dún wà ní ọkọ̀ sí Allahu Akbar. gbogbo ẹgbẹ́ bá torí ẹ̀dọ́dún wà Muhammad jẹ́ ìdílé ẹ̀sẹ̀ ọkọ̀ sí Allahu Akbar. Salatullahi salamullah ala nabiyyi Mustafa. Salatullahi salamullah ala rasulil mujtaba. ẹjẹ sọ lọ́wọ́ aláàtì ìlú salamullah salamullah ala nabiyyi Mustafa. Allahu akbar Allahu akbar ọ̀pọ̀lọpọ̀ ti dára ẹ̀rọ àtàmà. wọ́n kí tẹ́bọ̀ tẹ́lájúwá wà kíra mọ̀kíra wọ́n kí tẹ́bọ̀ àkíra wà kíra mọ̀kíra. gbogbo àwọn ọkùnrin ẹjẹ́ bọ̀rọ̀ tó ń kẹsàn-án Allahu Akbar. láti lè ṣe wáàsí ọlọ́run tó mú dáadáa dúró wa káàtó jọ
gbèdé báyìí àwọn àlejò wa alábẹ́gbẹ́ tó àbẹ́rẹ́ fún wa kájà ìbẹ́ta kàyé lọ́wọ́ fara àyè ìmẹ̀ àdáni rọ́bì ilà siratina mustaqim ọba tó wù ní àdúrà tó fẹ́ fún ẹ̀ tààrà àbára sí ní àtàwá àtọ́máwá àtọ́máwá àtọ́gbọ́dọ́wá àbára sí táàsì táàsì sáàmù àwọn ènìyàn tó sọ pẹ̀lú wa ọ̀rọ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ọ̀rọ̀ wala hawla wala quwwata illa billah àlùwàsí wala hawla wala quwwata illa billah wala hawla wala quwwata illa billah àlùwàsí ẹ̀rọ àkùnrin ẹ̀dí bí sùn dára tó bọ̀ tá a sè torí àsìkò ni àbọ̀gbọ́dọ̀ àwọn ọ̀dàdà jù báyìí lọ torí àdúgbò wa mahama gbogbo ìyá ara ẹ̀yìn tí wọ́n yọ gbọ́mọ sí ẹ̀sìn ní sọ̀fọ̀ ọmọ ọkọ̀ òníkúmọ̀ ìlẹ́gbẹ́ ọmọ aláhùrá wọn náà mú ọ̀dà nínú abúlé àlùyà àti. náà àti àwọn àlùfáà wa àwọn bàbá wa láti ìlú Ọ̀fà fìdéèlù kòtòrò fìdéèlù Paris kábọ̀rọ̀ra àwọn bàbá wa ẹni ọlọ́ọ̀rì ẹni àpọ́nlé ẹni ìbùkún ẹni àlùbáríkà wòlíì ọmọ wòlíì náà bàbá wa Ṣàràfùdíìnì Yáyì kámọ wọlé pẹ̀lú tọ́látọ́lá pẹ̀lú tíyìtíyì òun náà wọ́n ti kí ọ bàbá wa máa bẹ̀ ẹ́ dẹ́ fà báyìí dẹ́ fọlá olùfàdílé wà lẹ́yìn dẹ́ wọ́n yí sẹ́yìn dẹ́ àjàmúlẹ̀ ọjà alfàdílù ilayna. Bàbá wa yìí, àbáyíká ń bẹ lára wọn, ìyí ń bẹ lára wọn, ìbùkún ń bẹ lára wọn, ìtẹríba ń bẹ lára wọn. Ìmáàmì Sẹ̀yìndì tọ́ra ìmáàmì. Ẹ̀jẹ̀ náà ajá jọ wípé lórí ká fi gbé bàbá wọlé. Sẹ̀yìndì tọ́ra ìmáàmì. Sẹ̀yìndì tọ́ra ìmáàmì. Sẹ̀yìndì tọ́ra ìmáàmì. Sẹ̀yìndì. Sẹ̀yìndì tọ́ra ìmáàmì. Sẹ̀yìndì tọ́ra ìmáàmì. Ìdàdí abúdú wà láàkè. Sẹ̀yìndì tọ́ra ìmáàmì. Sẹ̀yìndì tọ́ra ìmáàmì. Sẹ̀yìndì tọ́ra ìmáàmì. Àti bàbá wa kábọ̀wọlé pẹ̀lú ọmọ wòlíì ọlá ọmọ ọlá ìmọ̀ ọmọ ìmọ̀ ń tàbí wòyí bàbá wa àfọwọ́bí wòyí wọn àbí iṣẹ́ bí wòyí wọn ìmọ̀lábí wòyí wọn Sẹ́yìndì tọ́ra ìmáàmì. Sẹ́yìndì tọ́ra àdìdẹ bá bá wa Sẹ́yìndì tọ́ra ìmáàmì. Sẹ́yìndì tọ́ra ìmáàmì. Ẹ̀pọ̀ ọ̀pọ̀lẹ̀ Sẹ́yìndì tọ́ra ìmáàmì. Sẹ́yìndì. Sẹ́yìndì tọ́ra ìmáàmì. Sẹ́yìndì tọ́ra ìmáàmì. Sẹ́yìndì tọ́ra ìmáàmì. Akí ọ̀ bàbá wa ẹgbà wa bọ̀ ọmọ lẹ́yìn ọlọ́mọ ẹ̀dì pàánà lẹ́yìn bàbá àgbẹ̀ẹ́gà yóò lékú pẹ̀lú níbi bákan náà lọ́wọ́ àfọ́ àwa àgbẹ̀ microphone fún wọn nísì fọ́ọ̀lì yàtọ̀fẹ́tẹ̀ mẹ́ṣọ́rọ̀. Sọ́lọ́ aláìní ìlú. Bọ́lọ̀ ń bá ṣe wà lára wa mọ̀ ká sọ pé Allahu Akbar. Gbogbo àwọn táwa bí nǹkan yọ kan àbí kejì ló gbé wa délẹ̀ yìí. Ẹni tí ò bá fẹ́ mọ́wò fìfò kú èmi náà ní mọ́wò fìfò kú ńlẹ̀ yìí. Bá ń pariwo ọlọ́run pẹ̀lú ọwọ́ ẹ̀mí jíjí pàtó àwọn ọmọ wa. Jọ̀mọ́ kò sí àsìkò rárá nítorí ànẹ́bí. Akí ọlọ́run. Ẹja pariwo ọlọ́run jọ̀mọ́. Lákèsí wa. A rí pé ìjókòó àwọn ọkùnrin ó gbé fúkẹ́ sókè ju tàwọn obìnrin lọ. Nílẹ̀ Yorùbá tàwa dẹ̀ ti wá obìnrin ní máa ń gbérù nǹkan báyìí sókè ju ọkùnrin lọ. Ẹ̀yin ọkùnrin mo wá fi dé pariwo ọlọ́run kó bá ṣe tó lára èmi àti yín. Ẹ jẹ́ àfàwọn obìnrin ilẹ̀ lénìí
àwọn àápọ̀jú sí wọn níjọ́ mi ẹ̀yin ọkùnrin ẹ bá ń pariwo ọlọ́run bá ṣe tó lára rẹ̀ àwọn àyà wa ká má rí ìbínú wọn obìnrin bá sí lẹ́yìn èèyàn ó kù díẹ̀ wọ́n ní behind every successful man there must be a successful woman not only a woman there must be a successful woman and if you count yourself to be a successful woman bá ń pariwo ọlọ́run bá ṣe tó lára rẹ̀. alhamdulillahi al-quddus fi ghairi al-ahuti al-mutajalli fi asma'i wa sifati fi hadrati al-ahuti al-ma'bud al-awalim al-malakuti wal jabaruti wan nasuti was-salatu was-salam ala man batarati asi mawahibul amshu wa ala kullu man amana bi min jinni wa insi attahiyatullah eto ba ma ko ma ketele mi azakiyatullah at-tayyibatu salawatullah assalamu alayka ayyuha an-nabiyyu wa rahmatullahi wa barakatuhu assalamu alayna wa ala ibadillahi salihin to pe amina o ki gbogbo àwọn bàbá ní kalẹ̀ wala e Dubai lo ma àsìkò yẹn ẹja fún torí Ọlọ́run before the lemon ṣe bẹ́ẹ̀ náà lè dákun torí Ànábì Muhammad ìṣẹ́jú kan péré tó kù gbogbo ẹni tó bá fi lélẹ̀ tó bá wá sí ìrìn àjò ó láti ní nǹkan mẹ́ta kan sí mẹ́rù àbẹ́yọ kan péré làásọ tí ò bá ti sínú ẹrù rẹ èèyàn kàn máa ṣe nìkan lè ṣe ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fún wa ní kíákíá ìṣẹ́jú kan yẹn mò ń fàṣẹ kó ti di 30 seconds. Ànábì Ibrahim alayhi salatu wa salam tẹ́lá wọn gbogbo wa ta jókòó yìí nígbà tá a délẹ̀ yìí ó máa ń rough and tough àbíbẹ̀kọ́ bọ́lọ̀ ṣe ṣẹ̀dá ètò ayé nìyẹn ìní àtìkántù mi zòrí ìyàtí gẹ́rì ní sáré ìdàgbé tí kalima àbámi bẹ́ẹ̀ yẹn bá dé nìkan àwọn akọ́lùkọ́ bẹ̀rẹ̀ lórí ìwà Ànábì Ibrahim ni nígbà tó wọn náà dé nìkan ó ní pé bíbà yìí tough and rough gbogbo òrìn àjò èèyàn láyé ìlú èèyàn bá débi tí ó ẹwọ èdè tá à ń sọ pẹ̀lú ìtọ́ sọ bí ọ̀tọ̀ọ̀tọ̀ ní anglophone country láti wà níbẹ̀ kọ́ àwa wà ní francophone àbíbẹ̀ kọ́ èyí òun lásán ìṣe bàríà kọ́nà ń wọlá àánú ẹ̀ bí èèyàn bá wá ń pọ̀ ń bì kan ìjọ tó bá ti kọ́kọ́ fẹsẹ̀ kan lẹ́ńbẹ̀ ọ̀rọ̀ yẹn gùn gan amú kan ní kíákíá ni ó wà sọ fọ́lọ́ tó rọ́bàdá ní yùkínù sọ̀láàtà gbogbo èèyàn tó bá dèlú kan tí èyí ṣèlú ẹ kó o bá ti di ìrun mọ́rọ̀ rẹ yóò mọ̀ ṣe kò ní rí ṣe ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fún wa bí ìrun bá wá kún bó bá fẹ́ lára fọ́jà àdàfí ìjẹta mílíọ̀n náà sì tàbí ilé ìdí wà á rí zúkú ómìnà samarati kí ló ti torí ẹ̀ wá bí àránṣẹ́ ọlọ́run ni wà á rí zúkú ómìnà samarati ọlọ́run ní èmi ni máa darí ẹ̀mí àwọn èèyàn tí ó wà ṣe ẹ́ lóore fún ẹ làálà òun yẹ ṣùkúrú náà ọlọ́run ní ti bá ṣe bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀yin tẹ́ wà bí yẹn dúpẹ́ gbogbo ẹ tó bá mọ̀ pé torí ọlọ́run ànábì ló ń ṣe wá fẹsẹ̀ ẹ méjèèjì nílẹ̀ kó wá tẹ́ ọ sọ́nà gbà bóyá ẹ̀dàkùn ẹ̀dùn kó mú fa ànábì lẹ́yìn ẹ̀dàkùn wọ́n tẹ́wọ́ méjèèjì sọ́nà láàárín ìṣẹ́jú kan èyí tó bá mọ̀ ń pé ọlọ́run ibi tó fi ń kàn mí rèé tó fi bẹ̀rẹ̀ lórí àwa kò sí bá ṣe lè sọ pé ó ṣe dáadáa tó yóò tún máa gún wa ń gẹ́ṣẹ́ ibì kan ìdòkóhùn náà ni o fi tẹ́wọ́ rẹ sọ́dọ̀ ọlọ́run gbólóhùn táwì mẹ́ta péré láàwì àbákọ́kọ́ dà níyàn fún náà wípé léyìí táwa náà débí ilé ní ó fi pètàn àdùnnú ó fi pètàn ayọ̀ ni gẹ́gẹ́ mi náà dà níyàn tèmi fọ́nà ọba tó sọ ayé di rọrùn fún ànábì gbogbo ibi tẹ́mi náà bá dé láti èdè kó máa rọrùn fún mi tọmọtọmọ tààrọ ọmọdọ́mọ ni àwọn àgbà tí máa ń ní wọ́n lára ń bíbà yìí ìwé igbá ògbogbo bàbá ṣáàsùn tó bá wà ní ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ ń bẹ́ sọ ní fúfú yẹn lónìí gbogbo nǹkan yóò wọ́n ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ làníyàn wa gbólóhùn tó máa bá mi wí lórí àníyàn yẹn pé bí ákì la ilaha illallah bí sírì la ilaha illallah ààwì mẹ́ta bẹ́ẹ̀ fọ́lọ́
pẹ̀lú gbàgbọ́ pé ọlọ́run ti ṣe ìjọ yóò dábàá pàdé àpàdé pẹ̀lú dùnú àtayọ̀ ni èmi nígbàgbọ́ tèmi bẹ́ẹ̀ o gbogbo ẹ tó bá ti ń bẹ tó bá dásẹ̀ dé bí ilé ní àsálàtù rahamatu yìí ìkẹ́ ọlọ́run tí ò ní lópin ó ti bẹ̀rẹ̀ sí ní kún ọ̀rọ̀ rẹ báyìí láwa ṣe wí bí a kì í la ìlàlá àlà bìsìrìlà ìlàlá àlà ó wá wí tọ̀dọ̀ tiẹ̀ ó gbọ́dọ̀ ohun tiẹ̀ kó ju tẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ lọ kọ́kọ́ wò ó pé ohun mi á ju tiẹ̀ lọ mo sọ bẹ́ẹ̀ fún lẹ́gbẹ̀ẹ́ ó yá bí a kì í la ìlàlá àlà bìsìrìlà ìlàlá àlà bí a kì í la ìlàlá àlà bìsìrìlà ìlàlá àlà bí a kì í la ìlàlá àlà bìsìrìlà ìlàlá àlà. اللهم صل صلاة كاملة وسلم سلامة على سيدنا محمد الذي تنال به العقول تفارج به القرب وتقضى به الحوائج وتنال به رضاه وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمعة ونفس بأداب كل معلوم لك يا رب العالمين لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الفاتحة صلاة الفاتحة. Allahu akbar kabira. Ẹ dákun ẹ jókòó. Èyí tèmi ó fún yín, orí ìjókòó ní ti fún yín. Alladhina yadhkuruna Allaha qiyaman. في ملك السماوات والأرض ربنا لا إله إلا سبحانك وقنا bí a bá pe ọlọ́run tó bá pe lórí ìdúró tó o bá kí ìlú tó gbogbo pé kò tí ì pé nítorí pé ó wà interconnected. Tó bá tún di pé ojúfẹ̀gbẹ́ lélẹ̀ tó bá tún rọ́lọ́run ọba pè kò tí ì pé ọ̀nà mẹ́ta ìyẹn ti pe ọlọ́run. Ọmọbìnrin àbí ti wá sí nítorí kò sí àsìkò tábà ti lọ sí àdéhùn pẹ̀lú kí gbogbo ẹ̀yìn àgbà ń kàwé. Èmi náà I stand on existing protocol tó ti yé wa. Àdúrà tí wọ́n ṣe fún wa. Wá san wá díà. Àwọn ẹ̀ṣin àbá tí wọ́n gba owó ìdè àmọ́ tó bá jẹ́ wípé ohun tí ó bá máa ń fà ní bá wa gbólóhùn tààrà wí lásán yẹn ẹni tó bá mọ̀ wípé gbólóhùn yẹn ọlọ́run lómi kì í ṣe àfáà tó ní kẹ́rì ẹni tó bá sì mọ̀ wípé ọlọ́run tó ní fúnra ara ọlọ́run kì í fún yàn ní nǹkan lọ́fẹ̀ẹ́ Allah does not give for free ẹ lè kú mi lẹ́ni wíwá ó wá sọ ohun tí ọlọ́run ṣe fún ẹ tó ò ṣiṣẹ́ láti rí wá sọ fún mi ẹni tí òṣìṣẹ́ tó rí oore wọ́n ti ṣiṣẹ́ ẹlẹ́ fún ni. For every success there must be a price that you must pay. Ìyẹn ni ẹ̀kọ́ táwọn àbá àti wá kọ́ wa ní pé tó bá ṣàdúrà fún ẹ ṣe sàrà. Kò ṣe kíbi mọ́. Ìyẹn ò ní pé nígbà tó ti ṣe yẹn ohun tó ń ṣe ní wípé o fẹ́ fi kékeré ta láwájú ọlọ́run kò sẹ́nìkan tó lè quantify tó lè give adequately or measure orí tọ́nà fẹ́ tó ń tọ ọlọ́dọ̀ ọlọ́run ọba. Nítorí ìdílé yìí wọ́n ti ní sílẹ̀ wọ́n ní kagbá bí àdúrà tí wọ́n ṣe àwọn lọ́dẹ ọlọ́mọṣẹ́ àwọn ọlọ́kọ̀ á níwájú ọlọ́run bí wọ́n ti rí ọlọ́mọṣẹ́ àjọrí bẹ́ẹ̀ innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun wọ́n á tó bá ìgbówó fún wọ́n ní sọ ibùdó adra ma fihi àwọn tí wọ́n mọ ara lé àwọn náà kí wọ́n lé. Ọ̀rọ̀ ọmọdé fún ọlọ́run akí ọmọ lọ́wọ́ wọ́n fún wa lóúnjẹ ẹ̀mí ọlọ́run kù yín lẹ́mí o ọlọ́run ní pa yín kékeré báyìí ìmọ̀lẹ̀ náà ti ń gbọ̀n káàkiri ìrọ̀lẹ́ ní jágùnlẹ̀ lójijì yẹn ọlọ́run ṣàlékún kàánà ọlọ́run ṣàlékún dáwọ́lá kótókótó la jábọ́ ńlá ní ẹ̀ ní tẹ́nísì bàbá
kọ́lá wọn láàárọ̀ kankan tọ́wọ́ yẹn kan fi gún kankan kó ba lè di kankan tó bá di kankan káwájú ọjọ́ kan dàgbàdé láyè kan ó ti rí bẹ́ẹ̀. Allahumma salli wa sallim Allahu Jibrilu Mikailu Israfilu Azrailu Muhammadu Rasulullah sallallahu alaihi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. Bákan kí bàbá wa ọdún ni wọ́n iṣẹ́ ìmọ̀fọ́lọ́pẹ́ àwọn bàbá Abdulgani láti ìlú wọ̀ọ́rọ̀ ọlọ́pàá mi ṣàlékún àgbẹ̀kà yìí láti ṣàlékún hikima yìí kọ́lọ̀ bá fi ilẹ̀ ìfẹ́ àlẹ́bì ti bẹ̀rẹ̀ ayé lọ́jọ́ ọmọ lẹ́kú aláwọ̀bẹ́jẹ dínkù aláwọ̀bẹ́jẹ lẹ́kú aláwọ̀bẹ́jẹ dínkù láwọn àgbàdúrà yìí kó yẹ ọmọ kó sọ ọlọ́kọ̀ọ́rẹ́ kó sọ ilé ọlọ́kọ̀ọ́rẹ́ kọ́lọ̀ mọ́ pàáyí kékeré kó rí rẹ̀ kó jẹ́ rẹ̀ ẹgbẹ́ gbogbo ọlọ́run ẹgbà wà fún àlàyé ẹgbà wà fún àlàyé ẹgbà wà fún àlàyé ẹgbà wà fún àlàyé. Wọ́n máa ṣe arrangement wèrè tó kọ́ tó bá fẹ́ jù. Ẹgbà wa àlejò láyè ẹgbà wa àlejò láyè ẹ̀yà àdúgbò ẹ̀yà àdúgbò ọlọ́. Àwọn bàbá wa tó bá wa sọ̀rọ̀ nísìnyí ẹlẹ́kùn ẹjẹ́ àfi ìlàkọ́jẹ́ àbùfì sí wọ́n pẹ̀lú oúnjẹ ní ọ̀ọ́yẹ́ bí iye ló sọ fún wa laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw faqul hasbiya Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. Ọlọ́run tó fi sọ́ọ̀dù wà dùhà tó fi dùn àdébìrú Ọlọ́run fi dùn gbogbo ọdún bákan náà àwọn àfọ àdéhùn lọ Ọlọ́run sọ́ọ̀dù wà dùn ọlọ́ba fi dùn wọ́n nú kó bá fi wọ́n lẹ̀ kó bá kọ̀ fún wọn ẹjọ́ akéwà tó wà kan fún wọn. Wọ́n gbé ha wọn lẹ́yìn ìyá sẹ́yà máa wá dáàkà rẹ́kùkà wọn máa kọ́ lẹ̀ wọ́n lẹ́ àkérò خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فأوى ووجدك ضلا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تكرم وأما سائلا فلا تنهر وأما بنعمة ربك فحدث. Bàbá láti ìlú Ọ̀fà ilé ìlú Kòtòrú ìwádìí ìlú Paris nísìnyí àpọ̀wọ̀ kan náà ọmọ bàbá wa ọba àyòkú ànábì ìyàwó àwùsítárẹ̀ àpè ìpàlẹ̀ ẹ̀kọ́ ọlọ́run kẹbà àyòkú ànábì. Inú ọlọ́dọ̀ ṣe fún bàbá wa ọ̀kan náà ọmọ wọn àfáàní. Wa rahmatullahi wa barakatuh. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم على حبيبك خير الخلق كلهم مولاي صل دائما ابدا
خلق كلهم محمد رسول الله محمد تاج رسول الله قاطبة محمد صادق الأقوال والكلم محمد ثابت الميثاق حافظ محمد طيب الأخلاق والشيم محمد adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run àwọn ọmọ wa tó bá kéwú ilẹ̀ yìí náà bí wọn sí wọ́n sì yọ̀rọ̀ ayé Ọlọ́run tó ní pé kẹrúwè fún bàbá kẹrúwè fáyé Ọlọ́run ṣe àlékún mímọ̀ yín Ọlọ́run ṣe àlékún ọlá fún yín ní ṣíléwọ̀ ìdí Ọlọ́run tí ń gbàdúrà yín tẹ̀ ń gbọ́rọ̀ sí bàbá Ọlọ́run ní ṣe lọ́mọkọ́mọ òkú ọmọ tó kù tí bàbá bí Ọlọ́run sọ ọ́ lẹ́kọ̀ọ́rẹ́ ìyàwó bàbá Ọlọ́run sì wẹ̀ yín náà Ọlọ́run níbi kan fi ṣe yín bákan náà ètò tó kẹ̀ báyìí àwọn bàbá wa ẹni ọlọ́ọ̀nì ẹni iyì wòlíì ọmọ wòlíì ìmọ̀ ọmọ ìmọ̀ àwọn ọlọ́pàá fún wa lóde ẹ̀mí ọmọ fún wa lóde ẹ̀mí. ẹ dákun ta ló fẹ́ràn lọ́dún gbólógbó àlọ́ wa ẹ̀yin ọkùnrin jẹ́ ayé ẹni tó fẹ́ràn lọ́dún nínú yín ni ẹ bá fẹ́ràn lọ́dún mo fẹ́ rí ìdílé yín mo fẹ́ kí ẹ̀yin ògbó àlọ́dún dìde. ẹ̀dá pẹ̀lú ọkọ̀ sọ́wọ́sọ́ níbi wa Muhammad ẹ̀yin ìyá wa ọkọ̀ sọ́wọ́sọ́ níbi wa Muhammad ẹni tó bá fẹ́ kí ọmọ òun dàbí ànábì wa Muhammad ẹ̀dá pẹ̀lú àdúgbò fún wa ẹ̀dẹ̀dúgbò fún gbogbo yín ẹ̀rí pé kò sí bí gbogbo máa wà tí ò ní ní olórí tí ò ní ní àwọn tí a tún yàn akí bàbá àbèjì náà ní káàbọ̀ bàbá tó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé àbèjì mi Allahu Akbar Allahu Akbar nínú àwọn òjòkó wa à ń yan àwọn
alága wa lọ́kùnrin á sì yan àwọn alága lóbìnrin. Ẹ dákun èyí elétò ẹ bá ń wá gbogbo àwọn tó sì jòkó bẹ́ẹ̀ wọ́n sì ti gàga ọ̀rẹ́ bì náà. Gbogbo ẹ tó bá ti bá dayé bẹ́ẹ̀ ó ti gàga ọ̀rẹ́ bì. Ṣé Rakim? Ṣé Rakim? Gbogbo ẹ̀ lọ́fẹ́ ṣe lónìí. Bàbá náà wá lórí mi, alága ni bàbá. Lágbára náà, insha Allah, ẹ̀yin tẹ́jẹ́ alága, gbogbo tí Ọlọ́run bá gbé sí ipò pé òun alága, ìwé wa sọ fún Ọlọ́run pé pé wọ́n pè mí alága lónìí, wọ́n ní kí wọ́n á jàga. Èmi ìlà ń kó ànábì wa Muhammad jáde. Èmi ni a fẹ́ kó ànábì Muhammad jáde. Kọ́lọ̀ jẹ́ kí n bí ọmọ tó dàbí ànábì o. Ìwọ̀n láàyè òkìkí ànábì ò ní parẹ́ títí tí ó ń táré ló parẹ́. Àkọ́kọ́ náà wọ́n ní alága àkọ́kọ́ àwọn jàmáà ló sọ àfáà mi àwọn ni wọ́n ju máàkì ilẹ̀ ní àsàlátù rámọ̀ tẹ́mi pé wọ́n jẹ́ financial secretary gbogbo pé àwọn nínú àfáà àsàlátù rámọ̀ ni mo ní àfáà ìwà pé mo ní ara àwọn òkùnkùn àga ni àga làwọn bẹ́ẹ̀ jẹ máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn òun náà ni olúwa ṣínà Abdulhakeem èyí tí ó di aláàjì lọ́dọ̀ yìí. Àbí ẹ̀rọ nǹkan síkìrì tẹ̀lé wọn lọ́dọ̀ ayé wọn náà. Aláwọ̀ pẹ̀lú ọ̀sán aláwọ̀ pẹ̀lú. Ẹ̀sẹ̀ síkìrì tẹ̀lé àfà. La ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, sallallahu alaihi wasallam. Lórí àfa Akíìmù kan, pẹ̀lú mi ní mú Akíìmù mi, wọ̀láhì, Adájọ́ Abdulhakeem tó ń tẹ́tìrà arúgbó ní tí mo mú lọ́kàn ẹgbẹ́ mi wọ́n dàgbà. Ẹgbẹ́ mú àfa Adájọ́ Abdulhakeem kan máa bọ̀ wá, ọlọ́run ló pe yín sílẹ̀ kí ó sèmi náà. Ẹgbẹ́ àwọn ọlọ́gbẹ́ wọn dìde àfa òdo, àfa Akíìmù wa ó ní, àfa Akíìmù tuntun wa ní. Ẹgbẹ́ mi sí Allahu Akbar fún wọn. Ẹgbẹ́ mi sí Allahu Akbar fún wọn. Ìdí tí mo ní kí wọ́n lálága láti jẹ́ tí àfa yìí ti bẹ̀rẹ̀ àsàlátù rámọ̀ wọn tí ìfilẹ̀ ní láyé. Inú àsàlátù rámọ̀ náà lọ́wọ́ ti ṣe nǹkan tó lọ́wọ́ fẹ́ ṣe fún. Mo wá ń bẹ Ọlọ́run lásìkò bàtí àfa àdáwọ́ lẹ́yìn kó lọ́wọ́ máa ṣe àlékún orin tó pọ̀ fún wọn. Ọ̀dà láyé lẹ́yìn náà. Ẹni yìí ni wọ́n láyé ẹni yìí ni wọ́n. Bàbá Mohammed ni mò ń jẹ́. Bẹ́ẹ̀ tó bá ti bí Mohammed kó bá jẹ́ ọkùnrin tó bá jẹ́ pébìnrin ni ìyá mi ni. Bẹ́ẹ̀ jẹ́ ọkùnrin ni bàbá mi ni. Tó bàbá Mohammed wa nílùú Abẹ́òkúta. Bàbá Mohammed wa nílùú Abẹ́òkúta. Ẹ wọ́n ayọ̀ náà sùn. A fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fi gbé wọn dìde pẹ̀lú bísímìlá àti Allahu Akbar. Ọlọ́run sọ Allahu Akbar fún wọn. Ọlọ́run sọ Allahu Akbar fún wọn. Wàlá yẹn tó wọ́n náà gbìyànjú sí àsàlátù rámọ̀. Ọlọ́run pé ní kí ẹ jẹ́ àga àsàlátù rámọ̀ ọlọ́run ní pé tó bẹ̀rẹ̀ láyé. Aláàláhìn lẹ́rọ̀lá, aláàlùkùránì kẹrì. Bákan náà ló ń pe bàbá wa náà, Abdullateef. Bàbá wa Abdullateef. Bàbá wa Abdullateef ní Musaki. Àwọn ní ọmọ ìkọ́lẹ́ náà wọn lòdì. Àwọn ní bàbá wa Abdullateef ní Musaki. Rọ́kọ̀lẹ̀ bàbá tí a bá wà ní àsàlátù bàbá lè sẹ́yìn rẹ̀ pẹ̀tọ̀ gbogbo jẹ́ táwọn jẹ̀mọ́ òjò àwọn gbé. Ọlọ́mọsẹ̀ bá yẹ wọn sí. Ọlọ́mọ yẹ wọn sí. Ọlọ́mọsẹ̀ bá kẹ́ wọn. Àlékún owó àlékún ọlọ́mọsẹ̀ bá ṣe fún wọn. Aláàjì wa Ọlá Sàdúsí. Ọlá Sàdúsí títí ọ̀tọ̀
ni mò ń sọ. Allah 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 Islam ọ̀rẹ́ mọ̀ bá wọn bẹ̀ wọ́n sì fẹ́ràn Islam púpọ̀. Àwọn náà ti rí àwọn tí bísímìlá ní nípe mo ṣe ń dárúkọ yẹn mọ́ dídé ẹ bá mi ṣe pàtàkì àti àwọn ọmọ wa alájà wa Adébọ̀wálé ẹ máa rọra ẹ̀yìn ìyá wa alájà wa Adébọ̀wálé ọlọ́mọsọ̀rọ̀ àbọ̀rọ̀ ní àwọn ìyá yìí ló ń jà fún Ìsìláàmù láti àti dáadáa wa nínú ìlú yìí. Lásìkò ìgbà àwọn obìnrin ló máa ń pariwo ní ìwà wọn nípa àwọn ọkùnrin náà síwájú. Bóyá ọkùnrin náà ti jọ́ ìmọ̀ pariwo ní kò tí ì yé mi. Bàbá wa Adébọ̀wálé ọlọ́mọ abẹ́rẹ́ ní wọn. Gbogbo èròǹgbà wọn nínú Islam wallahi ìyá dáadáa ni. Ìyá dáadáa mo ní ìyá wà. Ìyá Àfá Abdulaziz bàbá pè yí. Àwọn màmá wa Adébọ̀wálé à ń kí wọn. Ẹ dákun ẹ bá ń fún àwọn ọmọ láyè. Ẹ dákun ẹ gbà wá àlejò láyè. Ẹ dákun ẹ̀yin elétò ẹ̀yin ọ̀sẹ̀ látò rámà. Ẹ dákun ẹ bá ń fún àwọn ọmọ láyè wọn. Akínọ̀mọ́ wa Adébọ̀wálé, àti àwọn ìyá wa Adébọ̀wálé ọlọ́ba akẹ́ wọn, ọlọ́jọ́ kí ìyá pẹ́ fún wa, ọlọ́jọ́ kí ìyá pẹ́ fún wa. Ìyá wọn nínú àwọn tí èyí ó mọ̀ sọ fún ọmọ mọ́tò, nínú àwọn tó gbé ẹ̀sìn dúró nínú Parí, ọ̀kan ni ìyá nínú àyè. Ọlọ́ba jẹ́ kí ẹ̀yìn wọn kú pọ̀. Èròǹgbà àwọn pé kí Islam ṣàgbèrò nínú iná ẹni. Láti jọ́ tí mo ti mọ̀ ẹ̀yá láti dáadáa ní 2000 gbọ̀ngbọ̀n àti ìfi ọmọdé lórí ìyá tí gbìyànjú nínú Islam. Ọlọ́run bá mi gbàgbé àwọn. Gbogbo tó tara wọn jáde pátá orí ìgbà ẹ̀sìn Islam tó wà ìgbàna gbogbo wọn wà pẹ̀lú láíláí. Wọn ò ní kí wọ́n bẹ̀ láíláí. Ọlọ́láhìláì gbogbo àwọn ilé ìlàgbàríkà. Ìyá ẹ̀ ní fojú sukú kankan nínú àwọn yìí. Ọlọ́láhìláì lọ. Àlùjánnà ni ẹ̀rọ àwọn oṣù fún yín. Al-Qur'an Karim. Mungkin wọn, mungkin wallahi nínú alhamdulillah. Bàbá mo bá ṣe fún ẹ̀kọ́ fún ẹni kẹ́nà lóra
nínú àwọn tó fẹ́ fi joyè ní August sí April ẹ wà nínú wọn nínú ìlú yìí àṣàlátù rámọ̀ abẹ́fẹ́ ọ̀kan lóye ẹni tí wọ́n kọ́kọ́ mú pé àwọn gbọ́dọ̀ fún lóye màmá adébọ̀lẹ́ ní nọ́mbà wà nínú ìlú ní April August gbogbo Paris ló gbọ́lé insha Allah aláàbíláàbílá aláàbíláàbíkẹ́rì àwọn àfá àgbà abẹ́lẹ̀ ń bọ̀ wá ṣé ìwé ìdí máa wà ní ṣé ìsàlátì náà máa wà ní àwọn ọmọ náà láti bá sọ̀rọ̀ ọmọ wọn jẹ́ kí kó bá wà láyé àtàlàfíà mo fẹ́ mú kan nínú brọ́dà wa kò yẹ kó mú kó mọ́ dàbí pé ẹni tó mọ̀ mí ló ń ṣe rí. Later, you are taking me, you try to snap the picture. Okay, snap me 3. Snap me 3. If you snap 3 times, so you finish. Are you okay? Inshallah, that's when you are okay, you are not of this great people. Inshallah, barakallahu ta'ala. Allah, 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 Allah. I'm looking for my brother again, my special brother in Islam. I really love them, that's why I choose Major. It's very hard to be in this country and join Muslims together and bring everything with Islam here. From Brunei or Aushi. And I don't want to confuse you that what are you doing in Muslim circle? And you came with Islam and you are trying to bring Islam up here. And alhamdulillah. I'm looking for Baba Firdaus. Who can show me where Baba Firdaus is? Where is Baba Firdaus? Where is he? Allahu Akbar. Allahu Akbar. Okay, I do for now. Ìmọ̀ ń bẹ ọlọ́run tí wọ́n á sàánú òun náà ni àfáà mi Migan àfáà wa Umar Migan ẹ dákun à ń pè yín kẹ́yìn náà kú wọn ọlọ́run sẹ́ni. Gbogbo àwọn alága àwọn tabanú ṣẹ́rọ̀wá Abdulgani wọ́n ṣe tán láti rọ òjò àlùbáríkà fún wọn. Nínú ìgbà tí a bá ti ṣe tán, a lọ sọ́dọ̀ àwọn ìyá wa. Àwọn tó dá sí pé torí wọn lọ́nà tó darí ayé.
tí o bá sóbìnrin ìjáyé lè wà. Láì sí obìnrin èyí tí yá ayé ò lè sí ọlọ́gán mọ̀ọ́mọ̀ sí. Nítorí ẹ̀lú fi dá Ádámọ̀, ó ní Ádámọ̀ ò lè rí ayé lò láì fi àwáwù sí. Bí ilé ayé bá ń dùn, ẹnà ọdún ìlọ́wọ́ àwọn obìnrin. Bí ilé ayé bá kù díẹ̀ káàtó, ẹnà sọ́dọ̀ àwọn obìnrin lọ́wọ́ ẹ̀bì. Ẹni ìyàwó kí ló dé táyé fi rí báyìí, àwọn náà ṣàlàyé bó ṣe jẹ́. Àwọn obìnrin tí à ń sọ yìí, ẹ̀dá kan tó náà ń gbá wọn tó já sí pé ó yàtọ̀ sí tiwa. Lóòótọ́ ara wa náà ti jáde. Àgbẹ̀ ẹ̀dá tí wọ́n yàtọ̀. Tó bá ní ìyẹn ò ní ìyá kò ní bàbá. Àbí tó bá ní bàbá lórí obìnrin náà ni. Torí Ádámà bàbá ni. Obìnrin ọlọ́kàn fààyàn ní Tàmíwọ̀. Tani bàbá ẹ̀? Tọ́kàn yọ ẹnu. Wọ́n fààyàn ní ọlọ́run pàṣẹ ni. Olóòtú àti pé tábà ní obìnrin gbà mí. Tábà bá wọn sọ̀rọ̀ sí ìsinmi ẹgbẹ́tò. Ẹ̀dá kú mọ́ dùnú. Báyìí ni kò fẹ́ ká àyẹ̀wò ti gbọ́. Ìgbà táwọn àbúrò tẹ́lẹ̀ àti padà yóò ti dàrú padà. Yóò ti padà sórí kan náà. Ẹ̀rọ ìpọ̀jà tí lọ wọ afẹ́. Ẹ̀rọ báyọ̀ ṣáwọ̀ náà. Ẹ̀rọ apára tó náà gbogbo bìnrin. Ẹ̀yin jọ̀mọ́ tẹ̀tọ̀ náà. Ẹ̀jọ̀ tẹ̀tọ̀ náà. Àsìkò ẹ̀jẹ̀ ò tí ì tó pín. Ẹ má dẹ̀ fẹ́ pín oúnjẹ má jẹ́ kó dọjọ́. Ẹ má jẹ́ kó dọjọ́. Àwọn táwa ní ìkí àwọn ọmọ ìyẹn dábọjá mójútó wọn. Àwọn táwa ní ìjájà ọmọ ìyẹn dábọjá mójútó wọn torí Ọlọ́run. Alájà wa Ìdáyà Ọlọ́run mú yín sí ọ̀dọ̀ wa ní òbí. Alájà tuntun ni. Nínú àwọn alága obìnrin tí a kọ́kọ́ mú. Ìyá wa ni ìrìn tí ìkọ́kọ́ mú yín. Àwọn ìyá wa ní bíbá yìí, alájà wa Adébọ̀wálé. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n sì jù bẹ́ẹ̀ lọ. Wọ̀láyì, ìmọ̀ tí mo lè sọ fún ìyá. Ìyá gbìyànjú níbi Islam níbi yìí. Àmọ́ Ọlọ́run sì gbà wọ́n lóhùn. Gbogbo tó bá dé tó bá wá fi kọ́ pẹ́tò ibi tó bá dé rè ọmọ wọn sì gbé epo oṣù parí ẹ̀ lájọ Ọlọ́run. Àmọ́ lọ́wọ́dọ́ tó ń ṣiṣẹ́ lọ yìí wọ́n gbà ṣẹ́wọ́n lónìí kan. Wọ́n náà lè máa ń tẹ̀lé. Ọmọ wa Adébọ̀wálé wọ́n wà nínú àwọn ní àkọ́kọ́ alága wa níbí báyìí. Bákan náà, alájà wa Ìdáyà olùgbọ́nukú wà nígbèmí wọn ni ẹ. Olùgbọ́nukú wà. Àwọn arábẹ́kọ́ni tẹ́lẹ̀ tó ní Ọlọ́run tó ní kí ó dáyà náà. Kó ń lọ mẹ́ta lọ́dún yìí, gbogbo ọ̀rọ̀ yìí tó kù ní wọ́n jẹ́ lọ́wọ́ mọ́sàdá ilé. Ọlọ́run á